kò sí bá ṣe lè pẹ́ tó láyé náà ìjọ kan náà a máa lọ jẹ́ iṣẹ́ kan gbélé ayé wa ṣe. Murphy Afolabi ọ̀rẹ́ àti kékeré ni ọlọ́mọdé àgbà jọ rẹ̀ gan torí pé ó jẹ́ ẹ̀kọ́ tó yẹ pé life is simple rẹ̀ sí in anything láyé tí wọ́n bá ti múlẹ̀ ayé simple kò sí nǹkan kan mọ́ torí pé tó bá dijọ́ ọjọ́ kan náà a máa padà jẹ́yìn iṣẹ́ wa kò ní jẹ́rù àwọn ìlànà ìsinmi even ní àti appointment ní France Embassy lónìí àná ni mo sì pé láàárọ̀ àná ẹgbẹ́ Murphy orí ẹ̀ dàrú ni kí ló dé tó yẹ pé ó sáré send owó àjọ ní àjọ kan tá à ń dá every Sunday ó lájọ kan tá à ń dá every Sunday mo dẹ̀ pé ó dẹ̀ ní pẹ̀lú nǹkan tí mò ń sọ jàre tó bá yẹ ká ṣe lójú ayé wa ká ètè ṣe because sáàmọ́lẹ̀ tó máa mọ́là mo ní ṣó fẹ́ dájọ́ ọjọ́ Monday mi ṣe ń bá ṣeré ó ní kò lè yé wọ̀ pé àtijọ́ ta ti fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ló ti ń pè mí pé gọ̀lúgọ̀ pé fọ́tò olúwayá pé òun láṣọ èmi ò rò pé ikú ni pé òun láṣọ ìgbé aṣọ tó gbà ó pọ̀ kí wá wọ̀ kí n fi ṣe another photo shoot mú ní. wọ́n lè la ẹwà iná ilé ìrọ̀jì wọn ọ̀dọ́ náà láti wá òun ti di when he was alive ó kò ní pé kọjá let's call Murphy let's do it together let's do Igba let's call Murphy Murphy can do it better ó ti tán tó ti ṣe tẹ́lẹ̀ náà la máa rí àfi tó bọ̀bọ́ ètò ń bọ̀ ìdẹ́ ìjọ Murphy ọlọ́run a lè sọ pé bó ṣe ṣe pé tó ṣe ò dáa but at the end of the day náà ó jẹ́ nǹkan tó touch because nǹkan tí èèyàn expect ni àwọn kékeré ni Murphy àwa mọ̀ dáadáa jọ bẹ̀rẹ̀ first film ẹ̀mí ni mo yà ó ní ẹ̀gbọ́n yẹn jọ ẹ ṣàánú mi pé ẹ bá mi ya fíìmù ìgbà yẹn mò ń gbé kámẹ́rà mo ti máa act òun ló discover ẹgbẹ́ bọ̀bọ̀ yóò dẹ̀ lè act o pẹ̀lú bó ṣe máa ń pààyàn lẹ́rìn ìlàfẹ́sọ̀ àtijọ́ ṣe a lot ti dà wá pọ̀ àti jà àti ṣe àti parí ẹ̀ bọ̀ tó jẹ́ nǹkan tó yẹ kó máa ń tètè tán lọ́kàn ẹ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́ wá mo kí gbogbo àwọn tí wọ́n gbọ́nà tán wá ibi tó kọ́lé sí èmi ni mo mú wàrà lẹ́mẹ̀ kò sí nǹkan kan tó jẹ́ pé ó ṣàjòjì sí nípa ọ̀rọ̀ Murphy bọ̀tà dúpẹ́ fọlọ́n ṣe fẹ́ ni Ọlọ́run kò forí jì kó ṣàánú gbogbo àwọn. ìdí tí mi ò fi nílẹ̀ dúró máa tọrọ apology mo fẹ́ kí gbogbo èèyàn bá mi dìde dúró láàrin ìṣẹ́jú kan ẹ bá mi dìde dúró láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ ká tẹríba ẹ jẹ́ ká tẹríba 1 minute silence. May so rest in perfect peace. Murphy Afolabi ló kú àkọ́kọ́. Mi ò ní lè dúró bíbá yìí púpọ̀. Ẹ má bínú sí mi. Bí ìdàgbàdà ọmọdé bí ẹ jókòó, àní púpọ̀ òjijì. Àkọ́mọdé gbé kò sáyè fún mi láti túraká bí púpọ̀ lẹ́nu. Tí mo bá ṣe ẹjọ́ ìgbà bẹ́ẹ̀ lọ́wọ́ mi lágbára Ọlọ́run èmi náà tí wọ́n á débi lẹ́nu èmi náà wà ní púpọ̀ òjijì. Ayé tí ń fẹ́ mi àyè fẹ́ mi mọ́ kò ní ṣẹlẹ̀. Ọjà warawara èmi náà network mi ò ní bá wọn lọ. Ẹjọ́ ìfẹ́ bá mi kankan ṣe. Mi ò ní bá wọn púpọ̀ òjijì. Ọmọ mi ò ní púpọ̀ òjijì. Ọkọ mi ò ní púpọ̀ òjijì.